ló láró ẹ̀tù ló nìbọn kété ló lomi ìtàn Yorùbá tó kún kẹ́kẹ́ fún ìwádìí ìjìnlẹ̀ Ààrẹ Láàjì Abbas ló nìyẹn. Àforíjàgbó àforíjẹ̀gàn ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé kárí ayé. Ìgbà tó olùkọ́ àgbà Ààrẹ Òpìtàn lọ bàbá ṣe ní lóore ọpẹ́ làádùn àwọn Yorùbá owó oríire. Oyè ìlú oyè àgbáyé lóyè tó jẹ ìtànjà fìtàn só owó oríire. Gbogbo ayé ló ti gbà pé ìtàn wúwo jù rin lọ. Bàbá ojú tó lé ìtàn dọ́là ó yá wa tún fi yé wa ìtàn yàtọ̀ sí àlọ́ o. Àòye ìtàn yàtọ̀ sáròsọ o òdodo ọ̀rọ̀ ni. Àràǹdà ẹkùn tí ò bá jọ ní lójú o ẹ̀pọ̀ ọmọ olóngìn ní kódà tí ẹ̀ kárí ẹni tọ́lọ́run rán ó yàtọ̀ sáwòṣe. Bàbá ojú tó lé o lóògùn ọ̀fẹ́ olùkọ́ àgbà Láàjì Abbas Ààrẹ Òpìtàn kárí ayé. Ikú kì í pẹ́ ta lójú ìran kíní kan ò ní ṣe ẹ́. Mo tún kí wa o, mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi tẹ́ sì ti lè máa wò mí kedere. Ẹ tún kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn Olóyè Láàjì Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Lórí ètò yín ètò wa ètò kan tó ṣe pé káàkiri tìbútò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé iná ni wọ́n ti ń pẹ̀ǹgbẹ́ rẹ̀ tá a pè ní ìtàn Yorùbá. Ìtàn Yorùbá ni agbègbè tá a gbé kalẹ̀ fún ìdàgbàsókè ìtàn wa àti àṣà wa lẹ́yìn tó ṣe wípé àwọn ìtàn tó jẹ́ ojúlówó tá a ṣiṣẹ́ ìwádìí tá a gbọ̀n wò yẹ́bẹ́yẹ́bẹ́ ni a máa ń sọ ń bẹ̀ lẹ́yìn tí kìí ṣe àlọ́ tàbí àròsọ ti àbí àpọ́npa iná ni a máa ń sọ ní orí ìtàn Yorùbá. Àwọn ìtàn tiwa kìí ṣe àlọ́ o èyí sì pé kíkọ́ tàn bá lè dàn káàbù mọ́. Torí náà àwọn tábà ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa orúkọ tèmi ò fìgbà kan yí padà o. Olóyè Láàjì Abbas ní orúkọ tèmi Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn oníbodè ilẹ̀ Yorùbá akíkanjú ọmọlúàbí Ààrẹ Òpìtàn ilẹ̀ Yorùbá ní àpapọ̀ ló ń kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá. Àwa tá a bá wà lórí TikTok ẹ já mọ̀ tá a bá ń rí wa gbọ́ tí a bá ń gbóhùn wa àwa tá a wà ní orí TikTok ẹ já mọ̀ tá a bá ń gbóhùn wa ká tè mọ̀ káyè tè mọ̀. Kó tó di pé a mọ̀ wọnú ètò àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn fóònù wa iPhone 15 Pro Max wa tí wọ́n fi ṣọwọ́ sí wa láti United Kingdom ká máa rí lò fún ètò àti ìrìlò. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń làkàkà pé ká lè rí fóònù náà gbà. Nínú àwọn tó bá wa làkàkà nígbà tí wọ́n pe ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ DHL àtàwọn tó súnmọ́ custom ní tí ó jẹ́ wa ni pé wọ́n mọ̀ọ́mọ̀ máa ń ṣe bẹ́ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn custom tí wọ́n pè wọ́n ní pé 440,000 lórí fóònù ẹyọ kan pé ó ti pọ̀jù pé wọ́n fẹ́ ṣe pé tẹ́yìn ò bá ti rí owó gbà á kí wọ́n bá lè jẹ́ mọ́lẹ̀ ṣùgbọ́n ilé àdìrẹ ìrànà ní ogun ní mo mẹjọ́ rò. Lẹ́yìn tá a bá ti fún wọn di ọjọ́ Monday tá a bá rí nǹkan kan agbẹjọ́rò wa yóò kọ̀wé sí ọ̀gá àgbà iléeṣẹ́ aṣọ́bodè wa ò fi ń dá wa lójú. Agbẹjọ́rò wa yóò kọ ìwé sí ọ̀gá àgbà iléeṣẹ́ aṣọ́bodè àti DHL lápapọ̀ gbogbo nǹkan tí bẹ́ẹ̀ ṣe bá track number bẹ́ẹ̀ ṣe sẹ́ǹdì ẹ̀ gbogbo ẹ̀ torí pé ńgbà míì wọn a máa pààrọ̀ ẹrù àwọn èèyàn iléyè ṣètò tó gbára mọ ìwà ìbàjẹ́ tó ń lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. À ń pariwo àwọn tẹ́ wà ní ẹ̀ka ìjọba ẹ̀sìn bí ìpẹ́ gbọ́ ọ̀gá àgbà iléeṣẹ́ aṣọ́bodè ọ̀gá àgbà kan Bashir Adéwálé Adéníjì wọn ò sí bí ipá wọn gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n tó bá dójú ẹ̀ tán àṣìbí Yorùbá lẹ́yìn náà ṣèbí kinní kan ni yín ẹsẹ̀ máa ń lọ́ọ́ máa rẹ ni yín ọ̀rọ̀ eléyìí kì í ṣe kinní o tó bá jẹ́ ẹ̀tọ́ tó bá lè ba
ilẹ̀ Yorùbá jẹ́ tó lè dójú ti ilẹ̀ Yorùbá àjọṣọ ni. Fóònù mi adìẹ ìrànà ni kì í sohun àjẹgbé. Tẹ́ ẹ̀ bá ti fi ọwọ́ sọwọ́ sí UK tó ti wá ẹ fún mi. Mo gba táàpù kan nínú oṣù karùn-ún láti Galaxy Tap tó ṣe pé táàpù ńlá ni ní kò tí ì ju pé oṣù méjì gan tó ṣe pé pẹ̀lú ìrọ̀rùn iná ni wọ́n fi mú wá fún mi. Ó ṣe wá jẹ́ o tó pé iPhone 15 Pro Max ó ti wọ̀ yín lójú ẹ̀yin olè. Lẹ́yìn ilé àtọ̀gá yín gbogbo yín ní ìjọba pariwo lè lé lórí a sì jọ gbéra wa lọ ilé ẹjọ́. Bẹ́ẹ̀ bá ṣe wá sólè ẹ sọ fún gbogbo aráyé. Ẹ fi fóònù mi lẹ̀. Ọ̀gá àgbà iléeṣẹ́ aṣọ́bodè ilẹ̀ wa Bashiru Adéwálé tẹ́yìn bá sólè àjẹpáwọn ọmọ yín ló lè. Tẹ́nì kankan yìí bá wá sólè ẹ fi fóònù mi lẹ̀ 440,000 àti ẹ̀ tó fẹ́ sanwó yẹn a tó lọ change ATM nígbà tó dé báńkì wọ́n ní ká lọ sí báńkì àtúnṣe náà wọ́n ní àkọlé lọ wípé wọ́n mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni. Ẹnìkan wà pè láti DHL báwọn ní customer láti customer care pé ká send owó yẹn àwọn ọba wa san àwọn ọba wa gbà kó sí ń tọ́jọ́. Ìgbà tí ìjọba bá ṣe irú òfin awúrúju afẹ́ mọ̀ bá ṣe bá àtọwọ́dá yín ni gbogbo ayé náà mọ̀. Ẹ wo ìgbà táwọn yẹn wọ́n ń pariwo ní ìṣe oríṣiríṣi làwa náà ń sọ wọ́n fẹ́ ṣe rálì wọ́n fẹ́ balẹ̀ jẹ́ ni wọ́n fẹ́ ṣe gbákan ni. Ṣé àwa tá wà lórí kíní ò rí mi gbọ́? Àwa tá wà lórí TikTok èrò pa àárín wa gbọ́ bóyá ká jáde ká tó wọlé padà ní orí TikTok. Èrò pa àwọn tó wà lórí TikTok kì í rí wa gbọ́. Ẹ jẹ́ bóyá ká jáde ká wọlé padà sí orí TikTok yẹn èrò pa rí wa gbọ́. Láti ìgbà tí wọ́n ti ń pariwo pé wọ́n fẹ́ ṣe ìwọ́de ẹ bá mi sọ ohun tó jẹ́ ìyípadà kan tó ti wá bá Nàìjíríà o táàfin wa sọ pé àwọn tó fẹ́ ṣe ìwọ́de yẹn náà wàhálà wọn ti pọ̀ jù láti ọjọ́ yìí náà tí wọ́n sọ pé àwọn bẹ̀rẹ̀ ní oṣù kẹjọ. Ẹ bá mi sọ ohun tó ṣe pé ìyípadà kan tó ṣe pé ní tíjọba tiẹ̀ ṣe ni láti fi tù wá lójú pé kí ìwọ́de yẹn má bàa wáyé pé ìjọba tiẹ̀ ti ṣe nǹkan o nǹkan tí wọ́n sì ṣe yìí o wọ́n ti fi tù wá lójú lórí ìwọ́de o kò sí ìyípadà. Lónìí olóní dọ́là ti lé ní 1,600 ó ti lé ní 1,600. Màá gbọ́ táwọn wọn ní lẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ bẹ̀rẹ̀ orò láti ọjọ́ kìíní oṣù kẹjọ di ọjọ́ kẹẹ̀ẹ́dógún ẹ máa tara yín. Oògùn tẹ́ ẹ fi pẹkùn lẹ́sìn sẹ́rù pé lè pẹkùn lọ́dún yìí. Eléyìí èsì ọ̀rọ̀ election kan ọ̀rọ̀ ìlú ni à ń pariwo lóòótọ́ ọ̀rọ̀ òṣèlú ọ̀wọ̀ bó ṣe wọ̀ náà nígbà Jonathan táwa náà ṣe. In tí ìlú bá ń fẹ́ ni kíjọba ó ṣe. Gbogbo àgbáyé ni wọ́n ti ń fi ẹ̀hónú hàn. Ara ní ìlú ọ̀nà àbáyọ ò sí iní ń kàlù lára kò láti ìgbà yìí náà àwa ti rí pé ọ̀nà àbáyọ ni àwọn kan sì ń lówó wọ́n ń lọ́lá wọ́n ń jẹ ń bẹ̀. Àwọn là ń pè ní àríjẹ ní mọ̀dàrú wọ́n ń jẹ ń bẹ̀ ní tá à ń sọnù èyí ọ̀nà kan báwọn. Ọ̀nà kejì míì tó wà mo rí àkọlé kan ẹnìkan fi ṣọwọ́ sí mi ìmọ̀ ojú agbágbé tí wọ́n ti gbé ètò náà. Ẹni yẹn kọ bẹ́ẹ̀ wípé Aláàfin Ọ̀làdọ́sà àkúrà dáradá tó kọ àárẹ̀ mo ti post ẹ̀ mo ti fún yín lésì. Kì í ṣe ọ̀rọ̀ tó mú làákàyè wá. Adé ìṣẹ̀ǹbáyé tààràtàrà ń bẹ lọ́yọ̀ọ́ tí Aláàfin Ọ̀yọ́ bá ń dé fìlà tí bàbá yìí ọba lè dé fìlà ọba lè dé bíi adé kékeré tá a lè pè ní akoro ọba lè dé ọba máa dènà náà adé kékeré báyìí ni wọ́n máa ń dàbí akoro. Wọ́n sọ pé àwọn alákoro kan kì í ságun wọ́n sì lè dé àmì jìgì wọ́n máa dàbí akoro báyìí ni lẹ máa ń pè adé tí èsè orí ògbófo ẹ foríjì mi orí ògbófo ẹ mẹjà lọ akoro torí gbogbo nẹ́tíwọ̀kì yẹn ni ò tún lọ mọ́ báyìí má ṣe kí a wo Airtel o. Wọ́n láwọn ọba wa ṣẹ́ lórí ẹ̀ láàárọ̀ àti pé Airtel à ń rò pé flagging ní tẹ́lẹ̀ láwárí pé gbogbo Airtel MTN Glo àti Airtel láti bí ọ̀sẹ̀ méjì àwọn ni kì í ṣe pé wọ́n ń flag wa láàrin nígbà tá a ṣèwádìí torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n àwa tá a bá ń wà á máa ní faradà tójú òpó fi dànù kódà lè ráyè wọlé sórí TikTok ìgbà fáwọn tó wà lórí TikTok. Bákan náà
sinimá tí ọ̀pọ̀lọpọ̀ ti ń dólè tí wọ́n sọ pé yóò jáde ní ọjọ́ 26 oṣù yìí iná ni tí wọ́n ń ṣe nípa Basọ̀run Gáà. Mo rò pé àti rí tí mo fi ta jẹ́ ká lọ wò ó. Sinimá yìí jẹ́ ìdójútì pátágbà, èmi ò ní fọ̀rọ̀ sí abẹ́ ahọ́n sọ, ìdójútì ìtàn àti àṣà ilẹ̀ Yorùbá. Ìtàn, ẹ rí i pé mo ní ìtàn àti àṣà ilẹ̀ Yorùbá àti ìdójútì àṣà àti ìtàn ilẹ̀ Núpé gan pàápàá. Àwọn lè ń pe àwọn Tápà, ó jẹ́ ìdójútì fún àṣà tiwọn gan. Torí pé tó fi jẹ́ ìdójútì fún àṣà àwọn Núpé ni wípé èyí tí wọ́n bẹ́ẹ̀ ṣe gbé sinimá yìí kalẹ̀ kò rí bẹ́ẹ̀, ó sì ba àṣà ilẹ̀ Núpé gan jẹ́, kò rí bẹ́ẹ̀ rárá ní bẹ́ẹ̀ ṣe gbé sinimá yìí kalẹ̀. Àkọ́kọ́ àsìkò Basọ̀run Gáà, àwọn Núpé, àwọn Fúlàní ò tí ì débẹ̀, wọn ò tí ì máa lo Emir lásìkò Basọ̀run Gáà. Tá a bá lọ wo ìgbà tí Basọ̀run Gáà jẹ, Usman Dan Fodio gan kò tí ì wá sí Sókótó. A sọ pé mùsùlùmí ò sí, àwọn mùsùlùmí ń bẹ, wọ́n wà ní ilẹ̀ Tápà Léǹpé, wọ́n wà nílẹ̀ Yorùbá náà, àwọn àfáà ń bẹ nílẹ̀ Yorùbá, gbẹ́kẹ̀ wá sí yí pé àwọn Fúlàní ti gba ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ wọn, kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ. Ẹlẹ́ẹ̀kejì, ìmúra ẹni tí wọ́n pè ní Gáà ó lòdì sí ìlànà àṣà ilẹ̀ Yorùbá. Àkọ́kọ́, níbo ni Gáà ti rí chéènì? Ó gbé lẹ́kẹ̀sọ méjì sọ́rùn, ó tún fi kinní sí i, ó tún wá fi chéènì sí i. Èèwọ̀ ni àwọn ọba àwọn èlò chéènì nílẹ̀ Yorùbá. Wọ́n kà í pé ẹrú la máa ń fi ẹ̀wọ̀n sí lọ́rùn. Wọ́n gbà gẹ́gẹ́ bíi pé ẹ̀wọ̀n ni, pé ẹrú sì ni a máa ń fi ẹ̀wọ̀n sí lọ́rùn. Àwọn ọba àwọn èlò nílẹ̀ Yorùbá. Tẹ́ bá lọ wo ìmúra àwọn aya Gáà tó ṣe pé Basọ̀run ni Ayinba, irun tí gbogbo wọn dì bẹ́ẹ̀ ni pé kò bára wọn mu. Wọn ò béèrè bó ni àwọn aya Ayinba ṣe máa ń múra, bó ni wọ́n ṣe ń di irun náà la fi ń dá wọn mọ̀ yàtọ̀ sí aya Aláàfin Ọ̀yọ́. Ayinba la máa ń pe aya àwọn Ìbà Ọ̀ṣọ̀run, ayaba la máa ń pe aya àwọn ọba. Lẹ́yìn yẹn náà lọ́pọ̀lọpọ̀ ọ̀tàn níbo wọ́n ti ń pèèyàn pé ìwọ lọ sí ajẹ́lẹ̀ nìbàdàn. Níṣẹ́ láyé Gáà ní Ìbàdàn ni wọ́n pín ajẹ́lẹ̀ sí. Ṣé Ìbàdàn ló lùlú àwọn Ẹ̀gbá? Ìbàdàn jẹ́ ìlú lára ìlú àwọn Ẹ̀gbá tó sì kèé sì sóun ló tóbi jù. Ó sún mọ́ ẹnu ààlà Tòrúwú ni. Ṣùgbọ́n tá a bá parí ìtàn Ògùn Ẹ̀tẹ̀fọ̀n, yìí ń bẹ̀rẹ̀ ìtàn Gáà ní tààràtààrà. Mẹ́jẹ̀ tá a bá ti parí ìtàn Ògùn Ẹ̀tẹ̀fọ̀n, ká bẹ̀rẹ̀ ìtàn Gáà ní tààràtààrà, ká bàa lè rí, ká lè kọ́ wa lẹ́kọ̀ọ́. Tá a bá ti parí ìtàn Ògùn Ẹ̀tẹ̀fọ̀n, mo ti sọ tán Basọ̀run Gáà rí tẹ́lẹ̀, ká wá sọ bóyá kí n tó wá gbé ju tẹ́lẹ̀ lọ. Ká bẹ̀ wo gan nínú ọ̀rọ̀ tá a fẹ́ sọ gan, ọ̀rọ̀ Gáà tó máa jáde ń bẹ̀ nínú ètò talẹ́ yìí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ la fi ká ṣọ́ra. Àwa tá à ń ṣe sinimá à ń ba àṣà jẹ́. Láyé Gáà, níbo wọ́n ti ń jẹ Emir nílẹ̀ Núpé, àwọn Léǹpé. Òyìnbó ló sọ wọ́n di Núpé, Léǹpé, Tápà Léǹpé ni wọ́n. Òyìnbó ló sọ wọ́n dì bẹ́ẹ̀. Ogun wọn sì kó débi pé wọ́n wá mú ọba wọn, wọ́n wá pa wọ́n gé orí rẹ̀. Èyí tó dùn mí jù ni pé Ibrahim Chatta náà bẹ́ẹ̀ tó ṣe pé Tápà ni. Ibo wọ́n ti gé orí wọn. Èyí tí wọ́n jà sí ni láyé Gáà, láyé Aláàfin Òjìgí dẹ̀ ni. Aláàfin Òjìgí Basọ̀run rẹ̀ ẹni Basọ̀run Yánba ni ló bí Gáà. Lóòótọ́ Gáà ní ẹ̀gbọ́n Olúkẹ́, Gáà sì tún lábúrò Olúkùoyè. Olúkùoyè yẹn ló bí Olúyọ̀lé Ìbàdàn tó náà tó wá jẹ Basọ̀run, toróyè ìdílé wọn ni. Ìjà ẹnu ààlà tí Aláàfin Òjìgí ṣe ni pé àdéhùn báńdírì wà, ó lé wọn padà. Àwọn Léǹpé fẹ́ wọ inú ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ wá, wọ́n dẹ̀ ń wọnú ilẹ̀ Ìgbòmìnà, wọ́n dá wọn padà. Kìí dẹ̀ ṣe bẹ́ẹ̀ nìkan wọ́n jagun dé, téèdé gbogbo ilẹ̀ Tógò ni wọ́n dé, téèdé Ẹ̀pẹ́. Aláàfin ní military garrison, ológun Aláàfin bẹ́ẹ̀ nígbà náà láti dáàbò bò. Òun náà ló sì dá àwọn Bìíní padà torí wọ́n ti gba àwọn ilẹ̀ Èkìtì. Inú tó pé Aláàfin gba Èkìtì kí Ìlọrin ó tó gba Èkìtì, kí Ìbàdàn tó gbà, kí Èkìtì tó wá gba òmìnira. Ìgbà ń ṣe sinimá kárò ìyọ́sà lẹ́tà wọn lè láà sítórì yẹn dùn, á wàá mú gbogbo nǹkan tí ò jọra wọn á mú mọ́.
àmúmọ́ Àgbọ̀nyìn tẹ̀ẹ̀dẹ̀ ń sọ nínú rẹ̀ Àgbọ̀nyìn ọmọ Aláàfin Abíọ́dún Adégòólú Àgbọ̀nyìn lọ́wọ́ pàpà wá fẹ́ Olúkùóyè tọ́wá bí Olúyọ̀lé ẹ̀gbọ́n àti sọ ẹ̀rí ni tẹ́ bá pè àwọn tó ṣe sinimá ní ìsìgbọ́yá gbogbo lẹ́tí ní gbogbo ẹ̀rí yín sétàn ni àbí kíní wọn ò ní lè ní nǹkan kan mú jáde àmọ́ mú àtàmọ́ mátàmọ́ àwọn kan náà dẹ̀ jókòó bẹ́ẹ̀ irú ẹ̀ náà ni tí bàbá wa pírọfẹ́sọ Akínwùmí Ìṣọ̀lá ṣe lórí ìtàn Basọ̀run Gáà ni o àti lórí Ẹfúnṣetán ni o àti tí bàbá wa Adébáyọ̀ Fálétí ṣe lórí Basọ̀run Gáà ni o àti lórí Ẹfúnṣetán ẹ wo bẹ́ẹ̀ ṣe sọ̀tàn Ẹfúnṣetán Bákínwùmí Ìṣọ̀lá ṣe gbé síbẹ̀ ní ìtàn Ẹfúnṣetán ṣe rí ìtàn Ẹfúnṣetán kan fẹ́ dá wàhálà alẹ́ láàrin Ìbàdàn àti Ẹ̀gbá àtàbẹ́kúta tí wọ́n rán àmbásádọ̀ wá báwọn fẹ́ mọ ẹkú tó pa mọ́ àwọn látòsá wa lọ ilé rẹ̀ ọwọ́ á mú ọwọ́ á ní ọmọ gbálẹ̀ iwájú ilé òun Ẹfúnṣetán ní ọmọ gbálẹ̀ ẹni tó lọ́mọ ogun 2000 tó ní ẹrú bẹ́ẹ̀ tó láwọn ẹrú rẹpẹtẹ lóko wọ́n ṣekú pa á nígbà wọ́n fún májèlé tí wọn ò rí mú wọ́n lọ láti ìgò ọtí ńlá ń jọun ni wọ́n lọ jálù lórí láti àjà tí wọ́n fi pa á wọ́n dẹ̀ rọ́ lóyè wọ́n fìtínà rẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ kó tó di wípé ńgbà wọn lè pọ́ lọ́lá ó lówó ọ̀rọ̀ owó sì kún gbogbo wọn náà wọ́n jẹ lówó torí òní yálóde ó sì bímọ kì í ṣe pé kò bímọ ọmọ tó yọ̀ sí lórúkọ ọmọ rẹ̀ àmọ́jọ́ tí ọmọ rẹ̀ ń rọbí lọ́lọ́jọ́ ọ̀kúnlẹ̀ ló kú toyúntoyún ọlọ́run gbogbo àyè tẹ́ ẹ diwọ́ di sẹ̀rú ọjọ́ ọ̀kúnlẹ̀ ẹ̀yìn ọlọ́run ní í ṣe lọ́jọ́ ẹ má bá wa tẹ lọ́fẹ̀ẹ́ bá wa tẹ láì ṣùgbọ́n tó dájú kì í ṣe pé flagging nẹ́tíwọ̀kì ò dá ní mẹ́tẹ̀ẹ̀ta láti bí ọ̀sẹ̀ méjì àti pélé iṣẹ́ Glo àti bá wọn sọ̀rọ̀ lánàá wọ́n ní wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ a pé nẹ́tíwọ̀kì ń dà wá láàmú kò sígbà tá à ní gbé ètò ìlọ síbòmí bóyá a wà àdúgbò tí nẹ́tíwọ̀kì bá ti dá ibẹ̀ láti lọ sọ̀tọ̀ ogun ọ̀tẹ̀fà bóyá wọ́n sì máa mọ̀ torí ìtògùn ọ̀tẹ̀fà wọ́n máa dojúkọ wá bí ká má bàa 440,000 wa tàbí ọ̀dà rẹ̀ àti rí ìgbà padà ní àná àmọ́ social junior táwọn bá ní àárà ń bẹ̀ látòṣù mẹ́ta àti rí ìgbà rádaràdásà mọ́sẹ̀ orílẹ̀-èdè engineer ṣẹ̀ṣẹ̀ ti kàn adúpẹ́ o àti rówó wa gbà lórí kóńgà o àti rówó àwọn òróró wa jẹ bẹ́ẹ̀ Nigeria custom náà bẹ́ẹ̀ sì lè jẹ fóònù wa eré lẹ́ẹ̀pẹ́ táwọ̀ra wa dé kóòtù tí sì fi ń ṣe bá bẹ ẹlẹ́yà wa bẹ́ẹ̀ sí káàkiri àgbáyé fi ń ṣe bá bẹ ẹlẹ́yà tí wa bẹ́ẹ̀ sí káàkiri àgbáyé ẹ máa tara yín ogun ní ìnímọ̀ mẹjọ rò nígbà àwọn blogger bá bẹ̀rẹ̀ sí ní gbé lọ́tún gbé lọ́sí ní ìṣẹ̀ tán ń lòkù yín mọ́ra wọn lọ́wọ́ ẹ dànù àwọn ibẹ̀ ẹ ṣe lọ lórí fóònù kan bó ṣe jẹ́ pé 440,000 naira lásán gbogbo ayé ní òrì ìtọ́ jẹ́ gift ṣé bẹ́ẹ̀ ṣe ń so orílẹ̀-èdè nu wọ́n wá wí táyì wọ́n fẹ́ ṣe rálẹ̀ àtòsọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ogun tó pẹ́ ẹkùn lẹ́sìn kò lè pa lọ́dún yìí ẹgbẹ́rò kan jáde kò lè disturb àwọn èèyàn ìlú ní ká tó ṣe tá a bá sọ pé nítorí àwọn ọmọ yíbo sọ̀rọ̀ yíbo nìkan lọ̀rọ̀ ọdún kan ṣé ní táwọn yẹn sọ sí yíbo nìkan ló fẹ́ ṣe rálì ọ̀pọ̀lọpọ̀ àwọn gọ́vnà ní ìsìn àtọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára wọ́n ti láwọn ń gbọlúdé wọ́n ti ń sá lọ sọ́tán àṣẹyìn náà mọ̀ pé tẹ̀ ń ṣe ọ̀dà olórí ogun ká máa sá lọ ẹ̀yin náà mọ̀ pé tẹ̀ ń ṣe ọ̀dà ẹ ti ń gbọlúdé nìṣẹ́lẹ̀ ń lọ ẹ̀yin tí sì ń bá yín lẹ́rù àmọ́ pé bo ló lè já sí tólógún bá gbàjọba tí wọn ò ní kó yín oòrùn tó wà ó tó aṣọ ọgbẹ ẹja apera wa kí lọ́nà àbáyọ kí ní fànira fún lù ú adẹ̀ǹpẹ́gbẹ́ tá à ń pariwo ẹ fún wa já padà sí regional system kó bá wà rán òkè ọya kí wọ́n sòkú ìyá wọn bó ṣe wù àwọn ó bá wà wá náà ká ṣe bó ṣe wù wá system tá à ń lò yóò lè gbé wa débi kankan là ń rí ní gbogbo orílẹ̀-èdè ayé pátá èyí ò lè mọ̀ lórí system tá à ń lò kárò pa jèrè èrè wo la fẹ́ jẹ à ń pariwo fún yín wọ́n ṣe kí ní ẹ sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ṣe lè sọ̀rọ̀ ńbàdàn ṣe lè sọ̀rọ̀ lọ́ṣogbo bẹ́yìn balẹ̀ ẹ sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ tààrẹ Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn bá sí ọ̀nà tí ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ́nà ṣé nǹkan ọ̀bá wọlé lẹ́kọ̀ọ́ tí ò jáde kọ́tán jáde dójú ló la káyè ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí àwọn kan ń bẹ tó gbà jẹ bánu wọn ò tó orílẹ̀-èdè ó ní lọ sí bí kan là ń sọ yẹn wọ́n fún wa ń fóònù pé ká lò ó
fún ètò tá à ń sọ ìtàn kọ́sítọ́ọ̀mù sì fẹ́ jẹ fóònù yẹn mọ́lẹ̀ adé ń pariwo láti jọ́ yìí ọ̀gá àgbà ilé iṣẹ́ aṣọ́bodè òṣèlú kò ń gbọ́ wọ́n sì ń bẹ́ẹ̀ náà tẹ́bá wá ní wọ́n fẹ́ ṣe rálì irú èmi ìkọ́ni ọ̀jẹ̀ nọ́mbà wà pé lóòótọ́ ni à ń fàyè padà torí pé kọ̀kẹ́yìn máa tanra yín ẹ̀dẹ̀ play ẹ fi orò ti gba tẹ̀lé ṣẹ̀kọ́lé ilé ọ̀rọ̀ ọ̀lú lélẹ̀ ẹ̀yin ọba ni ẹ ti pera yín pé ọmọ wa ní bẹ́ńbẹ́ yìí ìlú ọ̀gbọ́dọ̀ torí ẹ̀ bàjẹ́ ọmọ wa ẹ̀ sì gbọ́ nínú apá kẹsàn-án mò ń bọ̀. ẹ já máa kíra wa kó àbọ̀ sórí ètò ìtàn Yorùbá. ṣé àgbàgbé pé ìtàn ńlá kan ẹ̀ mọ́ bínú ṣé àgbàgbé pé ìtàn ńlá kan là ń bá bọ̀ tá a pè ní ìtàn Ogun Ọ̀tẹ̀fọ̀n. Tara wa létí o pé apá kẹsàn-án la bá ètò Ogun Ọ̀tẹ̀fọ̀n dé. mo fi ń dá wa lójú pé ojú òpó tí ọ̀dà ni ò jẹ́ kẹ́ ẹ máa rí wa wò kọ́ tẹ̀léra wọn o. ṣé àgbàgbé nípa ikú Aláàfin Májèótú àti àrẹ̀mọ rẹ̀ Adéwùsì tó fẹ́ jọba o mọ̀sọ́ o bí Basọ̀run ṣe ní àrẹ̀mọ àbọ̀ dúpẹ́ o mo bá rí ká rẹ ó ń gbèsè rẹ ti gbé gbèsè rẹ lọ ọ̀run o lọ gba gbèsè rẹ àbí wọn náà kọsọ pọrùn ló ti lọ gba gbèsè rẹ ìjọba bàbá rẹ kú ń sọ òkú jà ń yàn lọ gba gbèsè rẹ lọ́run. mo sọ bí Aláàfin Amódó bó ṣe bá Láńlókè baálé Ògòdò ní etí odò Ọya bó ṣe bá dáná tó sì ń wá ọ̀rẹ́ pé kò ní burúburú o kọ́mọ̀kẹ́nìkan bọ́n ni tó bá dá ọ̀rẹ́ láti fi lè kojú àwọn Fúlàní Ìlọrin lọ́jọ́ iwájú. ṣé ìgbàgbé bí àna ọba ṣe dá ọba o tó lu ọmọ rẹ̀ pa tó sì di ọ̀rẹ́ àwọn Fúlàní Ìlọrin mo sọ o bí àwọn Ìlọrin bí wọ́n ṣe gbé ogun lọ sí Ọ̀yọ́ tí wọ́n sì gba Ọ̀yọ́ sábẹ́ kódà wọ́n fi ajẹ́lẹ̀ bẹ́ẹ̀ báyìí ni ìlú Ọ̀yọ́ Aláàfin ló ṣe wà lábẹ́ àwọn Fúlàní Ìlọrin mo sọ fún apọ́pọ̀lọpọ̀ àwọn òpìtàn wọ́n dọwọ́ bò àmẹ́mí ààrẹ òpìtàn èyí ní dọwọ́ bò kábàá lé mọ́bí tá àti ṣubú lọ́jọ́ sí. mo sọ bí Aláàfin Amódó bó ṣe fi Amépo bó ṣe fi jẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò léyìí tó yẹ kí Ẹ̀dùn tí Adégún Oníkòyí Ọ̀dàlúrú tó ti fi jẹ Kakanfò tẹ́lẹ̀ àmọ́ tí Aláàfin òbí tó wà tó fi Amépo tó ń ṣe Ọ̀tún Kakanfò tó yè jẹ Àkànní Alébíoṣù Ògbómọ̀ṣọ́ jẹ́ nílùú Abèèmọ̀ lẹ́yìn ìgbà tí tó yè jẹ́ wàjà. wọ́n sọ ìwà ọ̀dàlẹ̀ tí Ẹ̀dùn tó wù látàrí oró tó ti ní oró ọ̀gá rẹ̀ tó nínú tó ṣe pé ó hùwà ọ̀dàlẹ̀ léyìí tí ó jẹ́ kí Oníkòyí Adégún Oníkòyí tó bá ogun lọ níjọ́ tí Adégún Oníkòyí ronú pìwàdà bóun fẹ́ ṣe tilẹ̀ Yorùbá ìjọ náà nílẹ̀ dà á. ṣé ìgbàgbé wípé Ẹ̀dùn ayédèrú Kakanfò tí Adégún Oníkòyí fi jẹ iná ẹ̀ lọ tán lọ tí àwọn Ìlọrin fi pa Adégún Oníkòyí tí wọ́n sì gé lórí héú wọ́n bẹ orí ẹ̀ héú. bákan náà mo níbẹ̀ náà ni akọni Ọ̀jásẹ̀ Fàfánásíná Ọ̀já tó tẹ̀bi tá à ń pè ní àgọ́ Ọ̀já mo sọ fún wa o bóun náà ṣe bá odò lọ Ẹ̀dùn ńlọ́dalẹ̀ àwọn méjèèjì tó ṣe pé wọ́n fi bá ogun lọ Ẹ̀dùn iná ló dalẹ̀ wọn ẹ mọ̀ yá mọ̀ dé o. mo wá kí wa kó àbọ̀ sí apá kẹwàá ìtàn ńlá ìtàn Ogun Ọ̀tẹ̀fọ̀n bá a ṣe ń wò wá à ń wò wá live lórí Facebook bẹ́ẹ̀ náà la sì ń wò wá ní orí TikTok. ṣe rí èkúté ilé tó fi àkọ̀ sílẹ̀ àbó fi èkù sílẹ̀ ó wá ń jẹ ọ̀bẹ àbí ń jẹ dà tẹnu ẹni ló fẹ́ gbọ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ wá rí
ẹ já wo ibi tí àbòsí bá àwọn babaláwa dé ní 19th century. Àbòsí àti ìwà ìmọ̀tara ẹni nìkan àti ìwà ọ̀dàlẹ̀, ẹ wo ibi tó bá wọn dé o. Ọ̀pẹ̀lẹ̀ lára àwọn tó jẹ́ ọlọ̀tẹ̀ ló kọ́kọ́ jáde láyé látàrí pé ó fẹ́ gba ìlú lára ìlú Aláàfin mọ́ abẹ́, ó gbógun lọ Ìgbòho, ọjà jẹ́ ń bẹ̀. Bákan náà ìní Àfọ̀njá Ààrẹ Ọ̀nà Kakanfò ó kúkú ọlọ̀tẹ̀ látọwọ́ Fúlàní, orí rẹ̀ gígé, òkú rẹ̀ dídáná sun. Bákan náà ní Ṣọlágbẹrú baálé Òkè Ṣúnà, olórí àwọn mùsùlùmí, ó kúkú ọlọ̀tẹ̀, àwọn Fúlàní gé orí rẹ̀, òkú rẹ̀ àti gbogbo Òkè Ṣúnà dídáná sun. Wọ́n dáná sun lé Àfọ̀njá, àmọ́ gbà wọ́n mọ̀ pé yóò rọ̀ mọ́ wọn lọ́wọ́, wọ́n tún lé Àfọ̀njá kọ́ padà. Adégún Oníkòyí rèé o, ojú ogun ló kú sí o, orí rẹ̀ gígé ewu. Ọ̀já ó ti kú o níbi tí wọ́n ti ń dún kàkàkà káwọn lọ, ó bódò lọ. Báyìí ni àwọn àgbààgbà tó yẹ kó dáàbò bo ilẹ̀ Yorùbá torí ìmọ̀ tara ẹni nìkan, mo fẹ́ lọ́lá, mo fẹ́ lówó, mo fẹ́ nípò, mo fẹ́ wà lómìnira, kóńkó jábélé, ẹ̀wò tí ń bá wọn dé. Irú ìwà yìí ilẹ̀ àwọn àgbààgbà tó yẹ kí wọ́n pera wọn, kí wọ́n jẹ̀sẹ́ bì, iná fi balẹ̀ Yorùbá jẹ́ ní 19th century. Àbùkù àtàbùrú tí wọ́n ṣe fúnlẹ̀ Yorùbá, àrọmọdọ́mọ Yorùbá tó bá mọ̀ tán kò lè fojú rẹ̀ kàn wo gba àwọn tá à ń dárúkọ. Ẹ̀nígbà náà ti lọ, ìtẹ́ ń dálẹ̀ só ti lọ, ókè náà síbẹ̀ rẹ̀. Ẹdun kìí kú sọ́mọ àlè tó bá bẹ̀rẹ̀ sí ní hùwà tó dalẹ̀ ilẹ̀ Yorùbá tí wọ́n fi pa Adégún Oníkòyí. Ẹ rántí pé bàbá rẹ̀ ìlú Gbógún, bàbá rẹ̀ ó ní Ọ̀pẹ̀lẹ̀ tóun àtàfọ̀njá jọ bẹ̀rẹ̀ lọ́jọ́sí, ọmọ rẹ̀ Ẹdún jogún rẹ̀, iná ní sì ń bá a lọ. Ẹjá máa dé o, Ẹdún rèé o, ọ̀rẹ́ àwọn Fúlàní Ìlọrin ni o. Lọ́jọ́ tí gbogbo ilẹ̀ Yorùbá gbógun lọ káwọn Fúlàní mọ̀ pé ẹ fìlọrin lẹ̀ fún wa, Ẹdún wà lẹ́yìn wọn tipẹ́tipẹ́. Lọ́jọ́ tí Tóyèjì Àkànní Alébíoṣù tó gbógun lọ báwọn Ìlọrin pé àgbàlẹ̀ wa o, àgbàlẹ̀ wa o, Adégún Oníkòyí ó wà pẹ̀lú wọn tipẹ́tipẹ́. Lọ́jọ́ tí Tóyèjì Àkànní Alébíoṣù tó gbógun lọ bá Ìlọrin, àgbàlẹ̀ wa o, ẹ̀yin Fúlàní á lé yín kúrò nílẹ̀ Yorùbá. Ṣọlágbẹrú ó wà lẹ́yìn wọn tipẹ́tipẹ́. Ṣọlágbẹrú dà, Adégún Oníkòyí dà, Àfọ̀njá olórí ọlọ̀tẹ̀ dà, ó yẹ kó kọ́ Ẹdun lọ́gbọ́n. Bẹ́ àwọn Fúlàní náà wọ́n pa àwọn wọ̀nyí, tí èsè pé Fúlàní náà ní ó pa òun, ṣùgbọ́n bàbá mi wọ́n lọ́kànjú àníbo ló bolówó rẹ̀ dé, bàbá mi a máa sọ olóhùn ọba dókè èèpẹ̀. Bẹ́ẹ̀ ìní ọ̀rọ̀ Ẹdun ṣe rí o, bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn baba wa ńlẹ̀ Yorùbá ṣe rí. Tí ìyà bá ń jọmọ Yorùbá lónìí, ẹ wò àwọn aṣíwájú wa o. Mo sọ nínú ètò tí mo ṣe lẹ́yìn ọba wa, ẹ wá búrẹ̀ wá ṣépè, tẹ́ ẹ̀ bá ní màálù táwọn Fúlàní ń bá yín dà. Ìṣòro wọn ń da màálù yìí, àwọn gómìnà ó ti rí ṣe. Ẹ̀yin olówó, ẹ̀yin ọlọ́rọ̀, ẹ̀yin olóṣèlú wa, ẹ̀yin alágbára wa ńlẹ̀ Yorùbá, ẹ̀yin lẹ̀ ń kó màálù fún wọn. Ìdínú nígbà màálù bá oko 20 acre tí wọ́n fi gbin ọ̀pẹ àti ẹ̀gẹ́jẹ́ tẹ́ ẹ ní kó san 100,000 naira. Ṣé èèyàn lè ra màálù gan ní 100,000 naira? Ìdínú torí pé kí ni àwa ní ebi ń pa wá lù ó, bó lè bí ò sí ní pa wá. Àwọn aṣíwájú alábòsí la ní lásìkò tiwa. Aṣíwájú alábòsí, ìmọ̀tara ẹni, àfẹ́wá àfọmọ́ àwọn. Lẹ́yìn náà bá ti rẹ́rọ ata fún wa, gbogbo ẹ̀yin ọmọ ẹ wá jọ lọ́kadà. Dípò kí wọ́n encourage àwọn èèyàn
ẹ wá o iṣẹ́ àgbẹ̀ mówó dání, bó lẹ́ ṣe dáko, bó láṣẹ bẹ̀rẹ̀ owó kòkó, ìrẹsì, ìrèké, gbogbo ẹ gbówó fún wọn, ẹ fún wọn ńlẹ̀. ẹ tiẹ̀ àwọn tẹ̀yìn lẹ́yìn empower, ẹ fi ilẹ̀ éékà 5 ẹ tiẹ̀ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan, kẹ̀sì bá gbé katakata tí ó bá ṣe ẹ fún ní tí ó gbìn. kọ́ wá dìgbà tó bá ṣe pé èèyàn 20 lẹ bá ṣe fún èèyàn 5 ó kéré jù ká ṣe pé gbogbo wọn ò mọ̀ ń pa rẹ̀, á rí èèyàn 5 sí 10 tó ṣe pé yóò sọ sí àgbẹ̀díṣẹ́ rẹ̀. jẹ́ ẹ lè ṣe bí ẹ fún wọn tẹ́ ẹ mọ̀ pé àwọn màálùú yín ní òbòkò jẹ́ àti gbọ́ ó ń yé wa, ó ń gbọ́ sí mi lẹ́nu bí àṣà jìgan, ó ń gbọ́ sí mi lẹ́nu. tá a bá wo Aláàfin Amódó tó jẹ yìí, òun ni Aláàfin karùndínlógójì 35, Aláàfin karùndínlógójì. ayé Aólẹ̀ ni wàhálà yìí ti bẹ̀rẹ̀. àwọn àgbà sọ pé láyé Aólẹ̀ tó bẹ̀rẹ̀ wàhálà yìí apá kejì ìlàlẹ̀ pé láyé Aólẹ̀ apá kejì ló jẹ́, àwọn míì fẹ́ gbà pé apá kẹta ni. Aólẹ̀ ni Aláàfin 31 ní Aólẹ̀. tá bá wá wo Aláàfin tó jẹ Amódó Aláàfin karùndínlógójì. lẹ́yìn Aólẹ̀ Aláàfin 4 ti jẹ. ẹ má dé ó ní tí mo fẹ́ fàyọ o. ṣùgbọ́n àwọn àgbà ní pé nígbà wàhálà yóò búrẹ́gẹ́ gan láyé Aláàfin Òjìgí tó jẹ ní ọdún 1698, ọdún 1698 tó sì gbéṣẹ̀ ní ọdún 1732 gan ni wàhálà yìí bẹ̀rẹ̀ láyé Aláàfin Òjìgí. ìgangan ni apá kìíní bẹ̀rẹ̀, ṣùgbọ́n lọ́dọ̀ tèmi ayé Aláàfin Òjìgí gan apá kejì ni. ẹ má dé o. Aláàfin Òjìgí ìwà ni Aláàfin 21. Amódó tó jẹ ní 37 karùndínlógójì. ìyẹn ni wípé Aláàfin 21 l'Aláàfin Òjìgí, 34 ni Amódó tó jẹ. àti jẹ Aláàfin 14 tílẹ̀ Yorùbá ò sì lójútùú sọ̀rọ̀ wọn. irú ẹ̀ náà ní ti ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa yìí láti ìgbà táwọn Awólọ́wọ̀ ti lọ tẹ́tí pa àwọn Balewa, ẹ wo iye ààrẹ tá a jẹ sáà rójútùú sí. torí pé à ń sọ ìpìlẹ̀ ẹnu, tí sọ ìpìlẹ̀ tá a bá sì ti ń sọ ìpìlẹ̀ ẹnu bẹ́ẹ̀ náà nìyọ́ ọmọ jẹ wá sí ìlú ó sì mọ dàrú. làfi ń sọ ma tá a bá padà sí regional system, tẹ́ ẹ bá fẹ́ ká wà papọ̀ ẹ jẹ́ á kọ́kọ́ padà sí regional system. bí bẹ́ẹ̀ kọ́ dey play kó kúrò ní orò, kẹ́ ẹ gbé oró jáde, oró àwọn èèyàn jáde. ṣùgbọ́n àwọn àgbà nínú àwọn òpìtàn ní pé láyé Aláàfin Kànràn tí ń ṣe Aláàfin 17 ni wàhálà ilẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀. Kànràn ìjàngbọ̀n ni wọ́n ń pè é, ó burú gan. ó jẹ ní ọdún 1660 sí ọdún 1665. ẹja jọ gbé kàkúlétọ̀ lé ọdún 1660, ẹja wa yọkù nínú ọdún tá a wà yìí, ọdún 1660. ẹja yọkù nínú 2024, 1660. 2024 káyọ 1660 kúrò ń bẹ̀. ìyẹn ni pé 364 years tílẹ̀ Yorùbá ti ń kojú ìṣòro tá à ń kojú ní tẹ́sí fi ń ba nǹkan jẹ́ dòní. 364 years kò sì sí ìtójútùú. olójútùú náà ní ẹwọ gbàtà Aláàfin ti wàjà, ṣé wọ́n jẹ̀mí? láti gbàtà Aláàfin ti wàjà. ìní pé tọ́ta àlú bá ti ń jó lórí ìlú bí ṣe ń rí nù. bá a bá ní bí gbogbo ń tà ń sọ ń jọ wọn ọ̀bá yé wa, ṣé kò tún yé wa lónìí? Aláàfin ṣe lè wàjà tó ṣe pé ó ṣe lé ń pẹ́, kò gbọ́dọ̀ ju oṣù 3 oṣù 4 lọ kí wọ́n jẹ Aláàfin mi ọwọ́ apẹ́jù oṣù 6 ní ti ń lọ ọdún kejì bí ṣe ń rí nù.
sáwọn àgbààgbà ní ń bẹ lọ́yọ̀ọ́ lójú tiwọn náà táwọn náà sì ṣe ó kálukú náà ní ọ̀la wíjàre ṣùgbọ́n gbà bá ti ń fi àwọn alájẹbánu joyè tọ́sọ pé àwọn àgbà ọ̀bá ti mọ wọn ò lásàjẹ ńtọ́ yẹn wọ́n jẹ wọ́n ń lọ́bì mọ́ lóṣèlú wọ́n bá ti wá mọ́mọ́yè àwọn olóṣèlú ọlọ́mọ bá wọn ìfẹ́ bàjẹ́ lọ́wọ́ lágbájá sàtìlẹ́yìn fún mi bí ṣe ń rínú. ìní tí ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ìjà máa dé ìjà máa fẹ̀mí dé ṣé ń gbọ́ sí mi lẹ́nu àbí ń gbọ́ sí mi létí. tá a bá wò ó a rí i pé ọba méjìdínlógún ni ló ti wá jẹ lápapọ̀ tí wọn ò ní ojútùú sílẹ̀ Yorùbá sí ìṣòro tó ń kojú ilẹ̀ Yorùbá títí di 1830 tí Aláàfin Amódó náà jẹ. a ti rí ipa tí Ẹdó hù láti jẹ́ ọ̀dàlẹ̀ àti òbílẹ̀jẹ́ fúnlẹ̀ Yorùbá. ẹ bá ń pe Sunday Ìgbòho Ìṣòwò bàbá Dámì ẹni kọ́ wá gbọ́ ìtàn tòní. ìtàn yìí kàn ó sì kan gbogbo ọmọ Yorùbá. ẹ bá ń pe Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o Gani Adams ẹni kọ́ wá gbọ́ ìtàn tòní. ẹ pe gbogbo àwọn gómìnà wa ẹ pe gbogbo àwọn aláṣẹ torí wípé bí wọn ò bá gbọ́ níbẹ̀rẹ̀ ẹni wọn lọ tó gbọ́ ò ẹni wọn lọ tó gbọ́ ò torí wípé tí wàhálà ó bá ṣẹlẹ̀ ó níbi títí ń bẹ̀rẹ̀ àwa èyí fẹ́ tọpinpin ìpìlẹ̀ láṣẹ ń níṣòro. báyìí ilẹ̀ Yorùbá ṣe rí tó ṣe pé ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ ó wá ti di ohun àjogúnbá ìwà àbòsí ìwà rìkísí tẹ̀m̀bẹ̀lẹ̀kun òun ọ̀tẹ̀ àti rìgímọ̀ ó ti wá wà nínú ẹ̀jẹ̀ wa. a ṣiṣẹ́ fúlù mọ́ a ṣiṣẹ́ fúnlẹ̀ Yorùbá mọ́ à ń ṣiṣẹ́ fúnra wa ni ẹ máa dé o. àwọn ìjòyè Ọ̀yọ́ àgbà náà burú. àwọn ọmọ ọba ayé ìjẹkújẹ ni wọ́n ń jẹ ìbí gbogbo aláti ẹ̀mọ́ ti Àrẹ̀mọ Adéwùsì àfìgbà tó sin bàbá rẹ̀ lọ́rùn lọ gba gbèsè ìní ó tó yọkùn lọ́rùn bàbá rẹ̀. ẹ jẹ́ wá padà sílẹ̀ Yorùbá tòní. ìṣòro tá a kojú àwọn olórí wa náà ni láàrin èèyàn mẹ́ta ìlàlẹ̀ ló ti bẹ̀rẹ̀. Awólọ́wọ̀ Akíntọ́lá àti ọba onílé Ifẹ̀ Ṣadésọjí Adérẹ̀mí. ẹ lọ wo ìtàn náà dáadáa. Akíntọ́lá takú. ẹ wo bí ẹ ṣe ń fi ẹ̀sìn ara wọn síta. wọ́n ń gbéra wọn lọ ilé ẹjọ́. wọ́n dá dáadáa ní Ìbàdàn wọn ò rí dá. wọ́n gbélé Èkó wọn ò rí dá. wọ́n tún gbéra wọn lọ sí London. nígbà wọn tó dára wọn láre wọ́n kí ọ̀rọ̀ òṣèlú bọ̀ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀. dídáná kọ́là ń dáná sun létà ń para wa nílẹ̀ Yorùbá. ìṣòro tó nílẹ̀-èdè nínà ilẹ̀ Yorùbá yìí náà ni. nítorí kíni ìmọ̀ tara ẹni kí la fi bà Oòduà Investment Company jẹ́. ìta ronú wa tá a gbé kalẹ̀ àìtí ìkúlójú wa náà ló ṣe bàjẹ́ wí. ibi tó lé méjì bá sì ti ń jà ní sọ fún ìpàlejò ní òlòlẹ̀ wọn ìjà Akíntọ́lá àtàwólọ́wọ̀ ibi tó bá wà dé náà ni. mo ń bọ̀ ń bẹ̀ lọ́jọ́ iwájú ìwà awu tegbòtegbò ìwà awu tegbòtegbò. ẹ wá jẹ́ n padà sí Ìkòyí. àpèrè ọba Oníkòyí ti wá sí sílẹ̀ lẹ́yìn ikú Oníkòyí Adégún. orí àpèrè ti sí sílẹ̀. ẹ má gbàgbé o ọba aládé l'Oníkòyí o jagunjagun sì ni. ọba aládé l'Oníkòyí jagunjagun ni. àpèrè ti wá sílẹ̀. ọmọ oyè méjì ló wá yọjú gẹ́gẹ́ bí ibi tí mo parí ẹ̀ sí ní apá 9. ọmọ oyè méjì tó yọjú yìí Òjó Adégún yọjú ìyún Òjó ọmọ Adégún ọyọjú òun ó gorí àpèrè. bákan náà ni
Ṣìyànbọ́lá ìforíjì mi, Ṣìyànbọ́lá ọmọ Adégún yọjú òun ó gorí àpèrè. Bákan náà ni Òjó Atóyèbí òun náà yọjú òun ó gorí àpèrè. Wàhálà wá dé, ìlú dá méjì. Ìwọ Ṣìyànbọ́lá bàbá rẹ ló kú lórí àpèrè, a sì ń tò ní. Ìwọ Òjó Atóyèbí tó ń yọjú bàbá tiẹ̀ ló jẹ kí Adégún Oníkòyí ó tó jẹ. Wàhálà wá dé láàrin wọn. Ẹ wo orú wàhálà tó ń ṣẹlẹ̀, ẹ wo ọdún 1660 tí mo ní wàhálà tí ń ṣẹlẹ̀ bọ̀ ní Ọ̀yọ́ tí ń dalẹ̀ Yorùbá rú. Ẹ wá já wo ti Ìkòyí ní ọdún 1830. Ìní pé ta bá rí nǹkan kan tí ń ṣẹlẹ̀, á lọ wú nípìlẹ̀. Ìwàhálà tí bá ń ṣẹlẹ̀, ìmọ̀ ẹ sábà jẹ́ àjogúnbá. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí láàrin Òjó Atóyèbí àti Ṣìyànbọ́lá ọmọ Àdìgún Oníkòyí tí àwọn Fúlàní Ìlọrin pa. Ó ṣe jẹ́ wípé àjogúnbá wàhálà ní Gáà náà jogún nígbà wọ́n pa ẹ̀gbọ́n rẹ̀ ràbàràbà tó náà tó gba ẹ̀san lára Aláàfin Òjìgí làwọn Ọ̀yọ́ náà ṣe ṣekú pa Báṣọ̀run bàbá Gáà. Ìgbà Gáà náà lágbára lòun náà ṣekú pa àwọn Ọ̀yọ́ Mèsì tó pa Aláàfin Lábísí tó náà tún dolórí. Bí wàhálà ṣe ń bẹ̀rẹ̀ ńlẹ̀ Yorùbá nù. Awo lẹ́nìkan, ẹnìkan ò sí nínú ẹgbẹ́ Awólọ́wọ̀, Akíntọ́lá lẹ́nìkan, Akíntọ́lá àtàwọn Awólọ́wọ̀ ẹgbẹ́ kan náà wọ́n fi jọ bẹ̀rẹ̀ ó. Ẹ wo orí ibú ṣe kó bá wa dòní. Ní pé ká ṣọ́ra, àwọn ọmọ sọ̀tàn fún yín. Bẹ́ẹ̀ bá gbọ́ ẹ̀yin lẹ mọ̀, bẹ́ẹ̀ sì gbọ́ ẹ̀yin lẹ mọ̀. Ìgbà àlè kú tán, àárí tàn pa. Ibi táwa bá sọ dé àwọn ọmọ owó tó sọ. Ṣé ẹ rò pé tẹ bá fẹ́ mi pa wá, ìyẹn wá ní àwọn ọmọ dey play. A survive rẹ̀. Sáwa ta COVID dé, coronavirus dé, sáwa yellow fever pààyàn ju nǹkan míì lọ àtúkù láyé ẹ máa ń tanra yín. Báyìí ni wàhálà ṣe dé láàrin Ṣìyànbọ́lá ọmọ ọba Adégún Oníkòyí tó wàjà àti Òjó Atóyèbí tó ṣe pé bàbá rẹ̀ ló jẹ kí Adégún tó jẹ. Bó wá ní ọ̀rọ̀ àwọn méjèèjì ṣe rí? Ẹ rí i pé àwọn Fúlàní ìlọ́pa Adégún Oníkòyí gẹ́gẹ́ bí gbogbo ọmọ Ìkòyí. Èyí ó ti túmọ̀ sí pé àní ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn Fúlàní Ìlọrin mọ́. A gbà fún Aláàfin tó rán wa lóògùn. Ọ̀rọ̀ Yorùbá ọ̀mọ̀ rí báwọn torí ní tí wọ́n bá fẹ́ jẹ. Wọn ò kọ̀ láti ta dúkìá bàbá wọn torí ní tí wọ́n bá fẹ́ jẹ. Ẹ̀ tó pọ̀lọpọ̀ ọmọ pàtàkì ta nígbà àwọn Fúlàní ń bẹ lórí arọ́pọ̀lọpọ̀ ọba tí ń wojú rere Fúlàní tí ń sọ ìtàkìtàn nípa ilẹ̀ Yorùbá. Ṣàfarabalẹ̀ o, ìta bá sì ń sọ ìwà tẹ́nìkan bá wù ẹ máa wúrú àwọn tí wọ́n bá ń wúrú ìwà bẹ́ẹ̀ lónìí kẹ́ ẹ bá lè mọ bẹ́ẹ̀ ṣe bá wọn lò. Ẹ jẹ́ ń padà sí ìpìlẹ̀. Ṣẹ́yìn tá a bá ń sọ nípa Oníkòyí, àwọn ìran ìkẹyìn inú ìran tàkọ́kọ́ ni Olúkòyí. Ṣẹ́yìn àwọn Olúkòyí àwọn gangan ní ìpìlẹ̀ tó ṣe wípé ó ti pẹ́ o. Àwọn ni àwọn bàbá wọn Olúgbọ̀nrẹ̀sà tí wọ́n lọ bẹ́ẹ̀ tẹ́ dọ́dọ̀ Ọlọ́fà tí wọ́n lọ bẹ́ẹ̀ àwọn ni wọ́n jọba Aláàfin ṣe tá a fi yan àwọn Ọ̀yọ́mèsì 8 níjọba nígbà Ọ̀yá la sọ àwọn Ọ̀yọ́mèsì di 7. Ìpìlẹ̀ nu ní ìgbà tí ilẹ̀ Ìkòyí àkọ́kọ́ lọ tí Olúkòyí fọ́, a gbé Ìkòyí míì dìde. Ìkòyí míì tá a gbé dìde àwọn wá ní Oníkòyí lónìí.
ọ̀tọ̀ ní ẹ̀ṣọ́ Ìkòyí, ọ̀tọ̀ ní Ìkòyí ẹ̀ṣọ́, àwọn wá ní Oníkòyí. ẹni tó wá jẹ́ olùdásílẹ̀ Ìkòyí èyí tá à ń lò lọ́wọ́ yìí ní Oníkòyí Ìyàndá, ó ń jẹ́ àrọ́mọdọ́mọ Olúkòyí. ìtàn Olúkòyí ó lé ní ẹgbẹ̀rún ọdún. ìtàn Oníkòyí kò tí ì ń bẹ lábẹ́ 105 ọdún ni. ẹ máa dé o. ìtàn Olúkòyí ó lé ní ẹgbẹ̀rún ọdún, ó ń bẹ lókè ẹgbẹ̀rún ọdún méjì. ṣùgbọ́n Oníkòyí ìtàn rẹ̀ ń bẹ ní abẹ́ 105 ọdún, 500 years ni. ìyàtọ̀ tí ń bẹ ń bẹ nu. bẹ́ẹ̀ náà ni ìtàn Ọ̀fà ṣe rí. ọ̀tọ̀ ní Ọ̀fà, ọ̀tọ̀ ní Ìmọ̀ká. ìgbà tí ọlá kù, àṣẹ́kùbọ̀ ọlá Ìmọ̀ká tá a lọ gbé mi ìdìde là ń pè ní Ọlọ́fà. ọlá Ọ̀fà gangan àwọn ní Ìmọ̀ká, àwọn wọn nílẹ̀ dé Burkina Faso. bó ṣe jẹ́ pé Òwu wà lókè Ọya, àwọn Òwu wọn nílẹ̀ dé gbogbo bí tá ń pè ní Kaduna lọ wájú. kò ní yí àwọn èèyàn, àmọ́ ń bẹ bá wọnú tàwọn gòbírí ọ̀rọ̀ owó yẹ yín. nígbà bá wọnú ìtàn Kóńgò lọ́hùn ọ̀rọ̀ ìwó yẹ yín. nígbà bá wọnú ìtàn dọ́dọ̀ onínànà Àsàtì ọ̀rọ̀ owó yẹ yín. mo sọ pé ẹ bá ní Yorùbá ò ní tàn kò fẹ́ gbọ́ tàn, ẹ ń bá fẹ́ gbọ́ tàn kọ́ mọ́ gbọ́ tàn Yorùbá. Oníkòyí Ìyàndá ó gbé adé ìṣẹ̀ǹbáyé ọ̀tẹ̀ ìlú Ìkòyí míì pẹ̀lú àṣẹ Aláàfin. ó wà ní abẹ́ Aláàfin Ọ̀yọ́. ó wá níyàwó méjì, Láyéjì àti Àṣàbò. ìyàwó méjì ló ní. ṣẹwárí Láyéjì ó ń bí ọmọ 6, ẹyọkan péré lobìnrin nínú wọn, àwọn 5 wọn jẹ́ ọkùnrin. ṣùgbọ́n ìyá wa Àṣàbò ọmọ kan ṣoṣo ló bí. Òjó nìkan tọ́ iná ló bí, tá à ń pè ní Àríọ̀rí, onìkan ló bí. ẹ máa dé o. ní ìgbà tí Oníkòyí Ìyàndá wá gbéṣẹ̀, ṣe rí Òjó Àríọ̀rí ó kéré sí àwọn ẹ̀gbọ́n rẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tóbìnrin àti ọkùnrin. àmọ́ gbèsè pé nínú ìlànà ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ obìnrin èyí jẹ ọba, àwọn ọkùnrin ní ìjọba. àwọn ọmọ Láyéjì tó jẹ́ ìyáálé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní jọba lẹ́yọ kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ láṣẹ mọ́ tó bá lé láyé ìjọ́un. wọn ò rí gẹ́gẹ́ bíi pé tí àgbà bá ti jẹ ẹjọ́ bọ́gun bíi àgbà wọn fi ń tò nǹkan lẹ̀ Yorùbá. àwọn ọmọ ẹ̀ jẹ lẹ́yọ kọ̀ọ̀kan, wọ́n jẹ lẹ́yọ kọ̀ọ̀kan, wọ́n jẹ lẹ́yọ kọ̀ọ̀kan, wọ́n jẹ lẹ́yọ kọ̀ọ̀kan títí táwọn márààrún fi jẹ. nígbà táwọn márààrún ò fi jẹ, Àríọ̀rí ti kú. àmọ́ Àríọ̀rí Òjó Àríọ̀rí òun á bí ọmọ kan tá à ń pè ní Atóyèbí. Atóyèbí ló wá jẹ. ìyẹn ni pé Atóyèbí ló jẹ ìyẹn oyè tó yẹ kí bàbá rẹ̀ ó jẹ, Atóyèbí láǹfààní àti jẹ. ẹ wá wo igun àwọn ọmọ Láyéjì ọmọ ìyálé, àwọn ti jẹ 5 tí ó sì mọ̀ pé ìyá kan náà lọ́jọ́ bí àwọn da ẹbí pọ̀. ìjẹ́ ń lò fún odidi ẹ wo sáà tí wọ́n fi lò ó, wọ́n ti lọ́lá, wọ́n ti lówó, wọ́n ti gbajúmọ̀, ọwọ́ wọn níjọba ń bẹ. nígbà tí Atóyèbí gbéṣẹ̀, ó tún wá padà sí ọ̀dọ̀ ọmọ Láyéjì, ọmọ tiẹ̀ náà wá bọ́ bẹ̀. ọmọ ẹ̀ tó bọ́ bẹ̀ ìní Adégún Oníkòyí, tí ń jẹ́ yí pé nọ́mbà 6 ẹnì kẹfà ní nígun tiwọn. ẹnì kẹfà ó ní nígun tiwọn. nígun ti ìyàwó ẹnìkan ló tí ì jẹ. ṣùgbọ́n gbogbo ìgbà tí wọ́n bá jẹ, wọ́n máa ń gbọ́ Aláàfin lẹ́nu. kí ló wá ṣẹlẹ̀ nígbà tí
Atóyèbí gbéṣẹ̀ ọmọ Òjó Aríọrí ẹni tó jẹ kí Atóyèbí ó tó jẹ wàhálà ń bẹ láàrin òun àtàláàfin. Aláàfin ṣe àtìlẹ́yìn fún Atóyèbí pé àìwá o ẹjọ́ náà jẹ bàbá rẹ̀ ló yẹ kó jẹ kó tó di wípé bàbá rẹ̀ kú. Ó láwọn àgbà nínú àwọn ọmọ ọbàkan rẹ̀ tí wọ́n tún dàgbà tí wọ́n jù lọ dáadáa. Nígbà wá kan sáà Adégún Oníkòyí Aláàfin ó ṣàtìlẹ́yìn fún. Ìyún Aláàfin Abíọ́dún Adégòólú. Àmọ́ ìlú ń bẹ lẹ́yìn rẹ̀ ó mú jẹ. Torí ìdí èyí nínú àwọn àgbà wọ́n fẹ́ gbé sí pé láyé Aláàfin Aólẹ̀ ló jẹ ṣùgbọ́n láyé Aláàfin Abíọ́dún Adégòólú ni. Ìgbà tí Àfọ̀njá wá gbé ọ̀tẹ̀ dìde ṣé ẹ rántí pé ọ̀rọ̀ pé Àfọ̀njá ṣe àtìlẹ́yìn fún Olúfì Adésínà lọ́jẹ́ Adésínà ti kú òun làrẹ̀ mọ́ Olúfì ló yẹ kó jọba tí wọ́n ní rárá wọ́n lọ mú Aólẹ̀ wá kó wá jọba. Àfọ̀njá sì mọ Aólẹ̀ lọ́dá wàhálà alẹ̀. Ọ̀rọ̀ ọjọ́ oyè náà ní tí ń bẹ láàrin Aláàfin àti Adégún. Aláàfin ò fẹ́ kí wọ́n mọ wàhálà tí àwọn ọmọ Láyéjì máa fà. Ìdínú ńgbà tí Adégún wá rí àǹfààní ọlẹ̀ jẹ́ àpòpọ̀ máa Àfọ̀njá àti Ọ̀pẹ̀lẹ̀ láti dojú ìjọba Ọ̀yọ́ bolẹ̀. Ẹ máa dé o. Adégún yìí sì ṣe títí orí ọ̀tẹ̀ iná àti tẹ̀m̀bẹ̀lẹ̀kúlù náà kú sí. Níjọ́ tó ronú pìwàdà ìní wọ́n tóun náà pa fún Ìlọrin. Adégún ti wá gbéṣẹ̀. Igun Òjó Aríọrí ìlọ yẹ kó lọ. Àwọn igun Láyéjì bá tún jáde. Èyí tí ó wàá burú jù ni pé ọmọ Adégún Oníkòyí ló wá jáde. Kí ló fà tí ò yẹ kó rí bẹ́ẹ̀? Gbogbo ìgbà tílẹ̀ Yorùbá fi ń dàrú Adégún Oníkòyí ó ti lágbára, kò sí check and balance mọ́. Àṣẹ tó bá pa nílùú ni, gbogbo agbára nǹkan ogun ni, gbogbo ẹ̀rọ ẹ̀ lọ́wà, gbogbo ètò àṣẹ ìlú àwọn ìjòyè ọ̀lẹ́nu. Ó ti sọ̀rọ̀ ìlú di tarẹ̀. Bí ìgbà tá a bá wà láyé ìjọba ológun ni ẹgbẹ́ láyé ìsìn bá àwọn sẹ́nétọ̀ lè query ààrẹ wa, wọ́n lè gbọ́n wípé ìwà ààrẹ wa wí tẹnu ẹ̀. Ṣùgbọ́n kò ní bẹ́ẹ̀ fọlógun. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ sì wá rí fún Adégún Oníkòyí. Ni ọmọ rẹ̀ Ṣìyànbọ́lá bá jáde bó wọ́n jẹ Oníkòyí. Ọmọ Aríọrí tóun bí tọmọ tiẹ̀ jẹ tá ń pè ní Atóyèbí, òun náà tó wá Atóyèbí wá lọ́mọ kan Òjó Atóyèbí, òun náà bá jáde pé wọ́n jọba. Ẹ wá ẹ̀yin ti jẹ 6 lọ́dọ̀ yín, ẹnìkan ló ti jẹ lọ́dọ̀ tiwa. Àti pé ìwọ Adégún ọmọ nìwọ náà, bàbá tiẹ̀ jẹ ọmọ ni, ìwọ náà tó fẹ́ jẹ yọ̀wá jẹ ọmọ àìrọ̀ òun èsè báwọn. Wàhálà wá délẹ̀. Ṣé ẹ sì mọ̀ yín pé Ìlọrin ìlọ́pa Adégún Oníkòyí, àwọn Fúlàní Ìlọrin lọ́pa. Èyí ti dájú pé Ìlọrin Ìkòyí àti ọmọ Ṣìyànbọ́lá tó ṣe gbọ́ wà lógún gbà Fúlàní pa bàbá rẹ̀ orí ló kó yọ, kò ní nǹkan kan ṣe pẹ̀lú Fúlàní Ìlọrin. Ogun Aláàfin wọ́n sì lọ, ṣùgbọ́n sọ́tẹ̀ ilẹ̀ Yorùbá ọ̀jẹ̀. Wàhálà wá dé. Àwọn alágbára méjì wá ń bẹ ní Ìkòyí tí wọ́n èé salábọ̀dé, wọ́n sì jẹ́ ọmọ ogun fún Adégún Oníkòyí tó kú. Ìkànnù wọn ni Kúrúnmí, Àjàdí Ìgò àti Dáúdò. Àwọn méjì ń bẹ. Àwọn èyí wá ń ṣe àtìlẹ́yìn ńlá
wọ́n ń ṣe àtìlẹ́yìn ńlá fún Òjó ọmọ Atóyèbí. Wọ́n wá gba Ọ̀yọ́ lọ lọ́dọ̀ Aláàfin. Bàbá o, adé o, ayíkọ ọ̀tọ̀ ayíkọ òsì o, Adégún Oníkòyí ó kú sógun o, orí àpèrè ó ti sílẹ̀ o, torí náà bàbá àwa ni kẹ́ ẹ fi jẹ́ o, ẹ máa dé o. Aláàfin rí wípé àwọn ọmọ Aríọrí, Òjó Aríọrí, àwọn dá ọmọ ìyàwó ni wọ́n, àwọn mú ẹ̀jẹ̀ ìyá wọn dá. Aláàfin sì fi jẹ Oníkòyí. Nígbà Aláàfin wa fi jẹ tán, Aláàfin wa, ẹ má gbàgbé tí mo sọ o, nípìnlẹ̀ Olúkòyí gangan tó pilẹ̀, ìgbà tá à ń sọ̀rọ̀ yìí ó ti kúrò ní oyè Olúkòyí, ó ti di Oníkòyí. Àmọ́ nípìnlẹ̀ Olúkòyí lágbára, ara àwọn tí wọ́n jọ confederation la fi gbé tá à ń pè ní Ọ̀yọ́ empire kalẹ̀. Mo sì ń bọ̀ bẹ́ẹ̀ dáadáa tí wàá wú tegbòtegbò lọ́jọ́ iwájú. Aláàfin wá Ọ̀yọ́ mẹ́tọ́ o, bẹ́ẹ̀ náà nílé Ifẹ̀ tẹ́bá kàn ń pa àlọ́ ni o, ẹ̀rí pé tí n bá ti ṣe káì ẹ̀rí ìsìn wọ́n sáré máa sọ ojúlówó tàn yín pé ẹ padà ń bẹ̀ ẹ sọ ojúlówó tàn fáwọn èèyàn kọ́rọ̀ ọba lè níyanjú. Aláàfin wá pé Òjó Atóyèbí Oníkòyí tó fi jẹ kó o tó máa lọ já mulẹ̀, ọba ní ọ, ọba ní mí, ọba máa ń bọ́ bá ṣe, ọba máa ń bọ́ bá mulẹ̀. Aláàfin ẹsẹ̀ wàá mọ̀ pé ọba ni lóòótọ́ wọn ń bẹ lábẹ́ rẹ̀, bí Olúgbé náà ṣe ń bẹ lábẹ́ rẹ̀, bí Àrẹ̀sá ṣe ń bẹ lábẹ́ rẹ̀, bí Ọlọ́fà náà ṣe ń bẹ lábẹ́ rẹ̀, àmì ń fún wọn lọ́wọ́ wọn kó tó di pé wọ́n da gbogbo ẹ̀rú. Ó sì ní tí ó kálukú dì mú tí ìdọ́dọ̀ Olú Òjé kíkẹ́ ti sọ̀rọ̀ ńlẹ̀ Yorùbá, àbòsí yìí náà sì ni àbòsí yìí wọ́n ò sì ní gbọ́tàn, wọ́n máa sọ ní jóé kiri tá a bá ti dábùjá àfi bí ìgbé wèrè ti ta lé wọn. Wọn ò ní gbọ́tàn, wọn ò ní lísì sí kankan nípa ilẹ̀ Yorùbá. Sẹ́gbà tẹ́ ẹ̀ mọ̀ pilẹ̀ lẹ́mọ̀ ẹ̀ rí ẹ fẹ́ kú ò láyé náà ẹ̀ jẹ́ sábàánù sàárè, àfi ká ẹ má wọ sàárè lẹ́nu ìjẹyà. Aláàfin wa ń já mulẹ̀, ọba ní ọ, ọba ní mí. Má bá ọ̀tá ilẹ̀ Yorùbá ṣe, ẹjá dógo ilẹ̀ Yorùbá padà. Inú Òjó Atóyèbí dùn, àwọn Kúrúnmí sì ń bẹ lẹ́yìn rẹ̀, wọ́n múlẹ̀. Àwọn àgbà ní tó jẹ́ k'Aláàfin ó ṣe bẹ́ẹ̀ tí bá ń lọ yóò gba ìlú Gbógun ẹ̀foríjìmí Gbógun lọ́dọ̀ Ẹdùn tó ṣekú pa Adégún Oníkòyí, ọ̀nà ẹbẹ̀ ni ó gbà. Ó sì mọ̀ pé Ẹdùn ti Fúlàní Ìlọrin ní í ṣe, jẹ́ àmúlẹ̀ pò ní bá Ẹdùn ṣe. Àwọn àgbà níbẹ̀ kèé bẹ́ẹ̀ ṣe nítorí ilẹ̀ Yorùbá náà l'Aláàfin fi ní ká múlẹ̀, torí ọ̀tá rẹ̀ mọ̀ ní. Wọ́n múlẹ̀, òun wá ń bọ̀, ọgbà ìlú Gbógun lóòótọ́ lọ́dọ̀ Ẹdùn wẹ́kọ̀mù ẹ̀ gẹ́gẹ́ bí Oníkòyí tó ẹ̀sẹ̀ jẹ́, ó ṣe lálejò. Ẹdùn wa ní àjọ̀dọ̀ rẹ̀ àjọmúlẹ̀ páàní dára wa, torí Ẹdùn mọ̀ pé gbogbo wọn mọ̀ pé òun lòún da Oníkòyí tó gbéṣẹ̀, ó sì máa burú tí ń bẹ́ẹ̀. Oníkòyí Òjó tó ẹ̀sẹ̀ jẹ, ó sì ti bá Aláàfin Ọ̀yọ́ múlẹ̀. Oníkòyí Òjó wá ní rárá o, mọ́ ẹ̀sẹ̀ jẹ ọba tán ni, kò lẹ́tọ̀ọ́ sí ọba tó bá ẹ̀sẹ̀ jẹ kó múlẹ̀. Okay. Ìyẹn wá, ṣùgbọ́n Òjó mọ̀ yín pé inú àwọn net, inú àwọn Ẹdùn lòun wà, inú ìlú rẹ̀ lòun wà.
gbogbo àwọn ọmọ ogun tó sì lọ wọn ò lè bá wọnú ìlú, wọn wà lẹ́yìn odi, lẹ́yìn àwọn ìjòyè nìkan wọn ò kó wọlé bí wọn bá tiẹ̀ fẹ́ jà. gbèsè tà sí pé nígbà náà Ẹdùn ló kù lálágbára tó lágbára jù lẹ́kùnlẹ̀ Yorùbá Ọ̀yọ́. wọ́n mọ̀ pé àfikún òun múlẹ̀ kò ní jó wọn rọ́nà lọ. Ẹdùn wa ni baálẹ̀ nìwọ Òjó Oníkòyí ní baálẹ̀ nìwọ ọba lèmi, kò tọ́ sí ọba kọ́ bá baálẹ̀ múlẹ̀ wọ́n náà mọ̀ o. ó wá yan ìkan lára àwọn ọmọlẹ́yìn rẹ̀, Kúrúnmí bá múlẹ̀. nígbà Kúrúnmí wá jáde, òun náà wá wò ìgbà íńṣọ́ọ̀tì ló jẹ́ fún òun alágbára sí Kúrúnmí. òun náà wá pè ìkan lára àwọn ọmọlẹ́yìn tiẹ̀ náà, ọ̀yàwó àti Kúrúnmí ẹjọ́ múlẹ̀. nípa wọn ò ní dára wọn. ṣé ẹ mọ̀ pé ìmùlẹ̀ tí ń ṣe ìmùlẹ̀ ayédèrú ni, kò sí ní ọwọ́ àwọn méjèèjì, wọ́n yan aṣojú ni. wàhálà wá dé. kí ni wàhálà míì tó dé? wọ́n wà ń bẹ̀ lọ́wọ́, ìròyìn ti dé. ìgbà tó fi wà ń bẹ̀, ìròyìn ti dé ìlú Ìkòyí ìpè Òjó Atóyèbí o, Aláàfin ti fi jẹ ọba o. Aláàfin fi jọba. ìwà ni Ṣìyànbọ́lá ọmọ Adégún tí Fúlàní Ìlọrin pa bàbá rẹ̀. nígbà tá a gbúrò rẹ̀ àbá ní Ṣìyànbọ́lá láàrin ìlú mọ́. òun àtàwọn ẹmẹ̀wà rẹ̀ wọ́n bá kóra wọn kúrò nílùú Ìkòyí. níbo Ṣìyànbọ́lá wà? Òjó Atóyèbí wá ránṣẹ́ pé ẹ sọ fún Ṣìyànbọ́lá lóòótọ́ láti du oyè, Aláàfin ti fi mí jẹ, kájọ ṣèlú ló kù. nígbà tá a gbúrò Ṣìyànbọ́lá o, à ń wá o, ọmọ Adégún Oníkòyí tí Fúlàní Ìlọrin pa o, níbo lẹ ti bá wa rí o? àwọn àtàwọn ẹmẹ̀wà rẹ̀. rírí táàrí ìlú Ìlọrin la mọ̀ ti lọ bá o. sọ́lọ́ jẹ mọ́sà ni, àbọ̀ lọ jẹ wàràkàsì, àbọ̀ lọ mu fúrá. làbá rí Ṣìyànbọ́lá ọmọ Adégún ní ilé ẹ̀mí àlọ́rin ní bá ṣe rákàdé ní sàlámà lẹ́kùn síyàn. ẹ̀mí kí ni ìwọ fẹ́ kí àwa ó ṣe fún ìwọ? bàbá èmi Adégún bàbá mi tí ọ̀gbọ́nràn jọ sí tẹ́ ẹ pátá ẹ gé orí rẹ̀, ẹ ṣé ìwọ fẹ́ gba orí bàbá tirẹ̀ ni? ọ̀rọ̀ orí bàbá mi kọ́ ọmọ bọ́ wá. ṣé mọ̀ pé bàbá mi ẹ ti fún ní láwàní lọ́jọ́ sí dídìrín kámánì lọ́ba lóhun Òjó Atóyèbí lọ́ba lọ bá Aláàfin tọ́jọ́ ta yín tẹ́ kógun wá, tí mo kìlọ̀ fún bàbá mi pé ìtò ń ṣe yọ́ lẹ́yìn Fúlàní ẹ̀ṣẹ̀gbẹ́ yìí. Òjó Atóyèbí mọ̀ ti gba Ìlọrin lọ, Aláàfin mọ̀ ti fi jọba. èmi ni awúsùbìláì, èmi láwàní ni. kí ni ìwọ wá fẹ́ kí àwọn ṣe fún ìwọ? bàbá ọwọ́ mi rèé o, ẹ̀wẹ̀ mi láwàní Oníkòyí. ọmọ Adégún nù o, ọmọ Adégún Oníkòyí nù. nígbà wọn sá, ọ̀pọ̀lọpọ̀ wọn sá lọ sí Ògbómọ̀ṣọ́. ìdínú tẹ́ ẹ fi ráwọn ọmọ Ayílára ní Ògbómọ̀ṣọ́. nígbà wọn gbọ́ pé Òjó Atóyèbí Aláàfin fi jẹ, tí wọ́n sá kúò kí Ṣìyànbọ́lá tó gba Ìlọrin lọ. ọ̀pọ̀lọpọ̀ wọn Ayílára bàbá wọn náà ọmọ Adégún ni l'Ógbómọ̀ṣọ́. ìdínú ṣùgbọ́n wọn ò wọnú Ògbómọ̀ṣọ́ tààrà. mo máa ń sọ ìtàn tí ìbá fẹ́ sọ ni o, tá a bá gbé mi á gbé mi, gbẹ̀dẹ́ yẹn bá béèrè tá a sọ̀tàn yìí sì mẹ́rin ẹ̀ wá ní. tọ́ba sì nírọ́ ni wàá pa ìtàn rẹ já mọ́ bàbá ńlá rẹ. èmi ń sọ fún ọ, bàbá tó bí èmi, bàbá rẹ̀, bàbá tó bí èmi, bàbá rẹ̀, ẹ̀gbọ́n rẹ̀ ó kú sí ogun Kírìjí láti dáàbò bo ilẹ̀ Yorùbá. bàbá tó sì bí èmi, bàbá tiẹ̀, òun ló sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn tí bàbá tèmi náà sì rọ fẹ́mi. èmi wá ṣiṣẹ́ kún un.
ní Fúlàní emir bá wé ní láwàní bí wọ́n ṣe wé Síyàn Bọ́lá ọmọ Adégún ní láwàní rìn o Oníkòyí bá di méjì ẹ̀rù ń bà kan. Nígbà tí Òjó Atóyèbí gbọ́ èrò tí ń bẹ lẹ́yìn Síyàn Bọ́lá pọ̀ ju tiẹ̀ lọ, ọ̀pọ̀lọpọ̀ ti sá kúrò nílùú, ẹni tí ó sá lọ Ògbómọ̀ṣọ́, ẹni tí ó sá lọ Ìlọrin. Ìlú kan wá ń bẹ Èsíẹ̀lẹ̀, àwọn èèyàn wá sá lọ ọbẹ̀ nígbà tí Òjó Atóyèbí náà ó fi dé, ó rí pé èrò tó kù nílùú ò lè tó mọ́, òun náà gba Èsíẹ̀lẹ̀ lọ. Oníkòyí méjèèjì ọ̀wá sí nílùú. Oníkòyí tí Aláàfin fi jẹ Òjó òun bẹ ní Èsíẹ̀lẹ̀. Oníkòyí tẹ́mí àfijẹ ọ wà nílọrin. Ọ̀nà Aláàfin jìn púpọ̀. Ẹni tó lè súnmọ́ Òjó Atóyèbí tí ó ràn lọ́wọ́ Oníkòyí òun náà ní Ẹdùn, ṣùgbọ́n alábọ̀dé Ìlọrin ni. Nígbà ẹ̀mí àárí eléyìí pé ẹ wá ṣebí lọ́jọ́ kìíní mo bi yín ẹni ìlú tó ní kìmí ní Ìkòyí, ọ̀dà o ẹjẹ́ á ṣe àtìlẹ́yìn fún ọmọ Adégún. Á pa àwọn èèyàn sí kọ̀rọ̀. Ṣé ẹ̀yin rí i pé orí àwọn Yorùbá yìí ò pé tẹ́fásà ti fẹ́ jẹun ó ti gbàgbé pé kankan náà àdúrà tí wàá fi gbà ni. Ṣé wíìrì ilé tí àwa pa bàbá rẹ̀ yìí òun náà ló tún wá bá wa, ẹjẹ́ á ṣàtìlẹ́yìn fún ká bá pa àbúrò rẹ̀ náà. Ṣé nẹ́tíwọ̀kì tó ń dà wá láàmú lórí ti TikTok ó lọ ni mò ń bọ̀. Ẹ foríjì mi àwa tá a wà lórí Facebook o, ẹ jẹ́ yanjú àwọn ní TikTok yìí lè sáré yanjú, ẹ foríjì mi. Báyìí ni Emir Ìlọrin ló ṣe wá gbé ogun ńlá dìde fún Síyàn Bọ́lá Oníkòyí tó wé láwàní náà wá lọ sí Èsíẹ̀lẹ̀ tí Oníkòyí Òjó Atóyèbí tálàáfin fi jẹ tó ń gbadé tó wà, wọ́n gbógun tì í. Ṣùgbọ́n lórí ire méjì, Kúrúnmí ń bẹ pẹ̀lú ẹ̀ àti Dáúdù tá ń pè ní Lápàmí, àwọn méjì dúró. Ṣùgbọ́n ogun tí Fúlàní gbé wá ọ̀pọ̀, ẹ̀dùn tí wọ́n jọ múlẹ̀ kọ̀ wá. Nígbà tí Òjó rí ọba àwọn Kúrúnmí sọ̀rọ̀ ní ẹ̀wà èmi wọ́n wá ìtẹ́yìn ó sì ṣe fúnlẹ̀ Yorùbá pọ̀, ẹ fìlú lẹ̀ mọ́ lọ. Lóru àwọn Kúrúnmí sá, apá kan àwọn àgbà ní pé wọ́n sá ni, àmọ́ àwọn àgbà ní pé Òjó gangan Oníkòyí ló ní kí Kúrúnmí ó kú òun bẹ́ẹ̀. Kò sí ní tá a fẹ́ jẹ lérè tí ẹ̀yin gbogbo yìí bá kú pọ̀. Wọ́n fi ìlú lẹ̀ lóru, àtàwọn ará Èsíẹ̀lẹ̀ gbogbo wọn náà tẹ́ mọ́ Fáṣọlá baálé Èsíẹ̀lẹ̀ wọ́n jọ sá lóru. Òjó Atóyèbí dúró gẹ́gẹ́ bí Oníkòyí lóòótọ́ pé òun ò ní sá. Àwọn Fúlàní sì wá, wọ́n sì pa á. Síyàn Bọ́lá ń bẹ́ẹ̀ ọmọ Adégún o, ojú ẹ̀ náà wọ́n ti pa á, bẹ́ẹ̀ sì pa bàbá rẹ̀, ó tún di Oníkòyí méjì tí Fúlàní pa. Nígbà wọn wá pa tán, wọ́n wá sìn lọ sí Ìkòyí, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lè padà wọ́n padà. Èsíẹ̀lẹ̀ náà ó kún padà. Ìṣẹ́ tó gbòòrò Lápàmí àti Kúrúnmí mọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, bí ọdún 3-4 tó dákọ́ni ni, àmọ́ kì í jiná.
ọmọ Adégun Oníkòyí jẹ ọba Oníkòyí o pẹ̀lú láwàní ẹ tí ẹ já kí ni aago ti sọ ọ sáà tí ìlò kọjá tó ní ìfẹ́ mọ́ ká máa lò kọjá wákàtí kan ìfẹ́ ká máa lò kọjá wákàtí kan kábàá lè máa gbọ́ra wáyé torí mo sì fẹ́ sọ ọ yẹ ká sọ̀rọ̀ dáàdì wa ẹ̀dùn ẹ yẹ ká sọ̀rọ̀ dáàdì wa ẹ̀dùn ẹ ká sọ̀rọ̀ dáàdì wa ẹ̀dùn ìdẹ̀fẹ́ ká lò kọjá wákàtí kan. Mo ń bọ̀ kí ló tó mú Facebook wa TikTok wa tó ń sọ sẹ́lẹ̀ ló ń mú TikTok wa. Ẹ jẹ́ sáré lọ sí ìlú Gbógun lọ́dọ̀ Ẹdùn. Báyìí ni Òjó Atóyèbí ṣe kú tí ò rẹ́ni ràn lọ́wọ́ àtàláàfin o tó fi jọba o tí wọ́n jọ múlẹ̀ àti ìmùlẹ̀ lẹ́ẹ̀kejì lọ́dọ̀ Ẹdùn tí ò rẹ́ni ràn lọ́wọ́. Lásìkò yìí Ẹdùn ló wá kù ní alágbára ó wá di ẹrù jẹ̀jẹ̀. Ìfàǹfà wá wáyé ó wá di wípé èròǹgbà tiẹ̀ náà òun náà rò pé yọjọ ó wá ń gbé náà wojú Emir wá ń dúró lé lórí wípé kọ́mọ mú ìsákọ́lẹ̀ wá lọ́ba ní kéèmì ọmọ san ìsákọ́lẹ̀ ará Ọ̀yọ́ pakókó fáró oko wàhálà yìí wá dé Emir lọ ránṣẹ́ ìkìlọ̀ fún àmọ́ ẹ ti ń bẹ lábẹ́ rẹ̀ ní pé ṣe Ẹdùn yìí nìkan náà ló kù nínú àwọn alágbára wọn àwa ọmọ bí àwa ó ṣe rí ẹ̀yìn rẹ̀ wọ́n ṣe Yorùbá ò ìjà ronú wa. Báyìí ni wàhálà ṣe dé tó ṣe wípé ṣùgbọ́n àwọn àgbà ní pé nígbà wàhálà kọ́kọ́ dé láàrin òun àti Dàda baálé Àdèyí ni wàhálà yìí ti dé. Àmọ́ ìlú kan ń bẹ à ń pè ní Gbòdò. Ẹdùn bẹ̀rẹ̀ sí ní ja oko bẹ̀ ni làwọn ránṣẹ́ lọ bá Emir. Nígbà wọn dọ́dọ̀ Emir gbé ogun dìde. Oníkòyí ṣe gbàgbé pé Oníkòyí Ṣìyànbọ́lá ọmọ Adégún Emir ló fún láwàní ó wá ránṣẹ́ pé Ẹdùn wá o tẹ́ jẹ́jẹ́ o bọ́ ọba dálẹ̀ o nírẹ́ni gbèjà rẹ o. Àwọn Fúlàní kọjá bá a ṣe ń rò ó tó o sì mọ̀ pé kọ̀sẹ́ntì ọkùnrin kì ọ́ nílẹ̀ Yorùbá. Ọba ní ìwọ Oníkòyí fìlú Ìkòyí ilẹ̀ tó rò mọ̀pọ̀ rẹ̀ Fúlàní ni ọ́. Báyìí ni Ṣìyànbọ́lá náà. Kí ló ṣẹlẹ̀ láàrin Ẹdùn àti Emir Ìlọrin àti Ṣìyànbọ́lá àti Dàda baálé Àdèyí? Èmi ò ní kú ẹ̀yin ò mà ní kú o. Ojú tẹ́ ẹ dẹ̀ fi ń wò mí kẹ̀kẹ̀kẹ̀ ò mà ní fọ́ o. Etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní di o. Làákàyè yín ò ní dojúrú. Ẹ tí ì gbọ́ nǹkan kan o. Apá 11 a sọ ọ̀rọ̀ Ẹdùn. Ó yẹ ká ẹ mọ irú ikú tó pẹ̀dùn. Ṣé Fúlàní náà ni ó tún pẹ̀dùn? Ìjẹ́ wọn ó tún dé òun náà lórí o. Bí ẹ ṣe gorí Àfọ̀njá tẹ́ ń gorí Ṣọlágbẹrú tẹ́ ń gorí orí Oníkòyí Adégún tẹ́ ń gé orí Oníkòyí Òjó. Yorùbá Ààrẹ Lájí Abbas lórúkọ tèmi o. Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn obìnrin dáná tàn sí gbù dáná tàn sí gbó. Èmi a máa wí pé ìtàn wúwo jóni lọ. Mo fi ń dá wa lójú àwọn kan ni wọ́n ṣe agbátẹrù ìtàn ogun ọ̀tẹ̀ fọ̀yín
apá méjìlá la fẹ́ bá dé, apá kẹwàá ní apá kọkànlá ní ń bọ̀ lọ́la. Ẹ rí i pé sinimá tó gùn ni. Tá a bá sì ti wá parí ẹ̀ á bọ́ sórí ìtàn Basọ̀rún Gáà padà níbi tí wàhálà ti bẹ̀rẹ̀ gangan ká tó lọ jí wa. Tí wọn náà bá fẹ́ darapọ̀ máwọn tó ń ṣe alátìlẹyìn ètò yín ètò Ogun Ọ̀tẹ̀fọ̀n, ó lè kàn sí wa lórí GTB Bank wa, ojúṣe gbogbo ọmọ Yorùbá ni, lórí 0725943605. Lájí Abbas náà lẹ́ẹ̀bà ń bẹ̀, lẹ́ẹ̀kan sí lórí GTB Bank 0725943605. GTB Bank Lájí Abbas lẹ́ẹ̀bà ń bẹ̀. Tẹ́ ẹ bá sì fẹ́ kàn sí mi lórí WhatsApp, ẹ lè kàn sí mi lórí 08023687432 lórí WhatsApp. Lẹ́ẹ̀kan sí 08023687432. Títí ìgbà tá a tún pàdé lọ́la pẹ̀lú ògo Ọlọ́run, èmi a máa wí pé o, ejò kò ní rọ́ọ̀lù rè pé láyé kó dúró. Títí ọ̀la ọ̀hún, ire o. Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Lájí Abbas, Ọlọ́run ló rán ẹ, asọ̀tàn gbáyì asọ̀tàn gbóyè o. Iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè nílẹ̀ Yorùbá, ọba Olúbàdàn ló fún ẹ lóyè yìí, èyí tó tọ́ sí ẹ. Ààrẹ Òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá, Ọlọ́run ọba ló rán ẹ. Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn, kò pẹ́ fún wa. Ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Lájí Abbas, ìwọ ń pápá ìwọ nùnà, asọ̀tàn gboyè ìwọ lọ́lọ́run fún. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́, odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan, Ọlọ́run ọba ló rán ẹ, olùkọ́ àgbà Lájí.